iṣẹ́ ti yá ọmọ aláṣẹ jẹ owó rẹ̀ ọmọ aláṣẹ là ṣé kí n sọ fún yín ogúnlọ́gọ̀ òwe èdè àyàn mo fẹ́ mú wá fún yín lọ́tẹ̀ yìí òun sọ pé iṣẹ́ ti yá iṣẹ́ ti ṣe báyìí ẹ̀yẹ́ ṣàjókòó síbi tẹ́ wà ń ṣé wọ́n ní wọ́n gbọ́ èdè àyàn àbí wọ́n lò gbọ́ ìlú wọ́n wá ń fi ìlú bọ ẹ̀ ó wá ń jó òun rẹ́rìn òun náwó má ṣe bẹ́ẹ̀ mọ́ àsìkò ti tó tí wàá gbọ́ ìlú báyìí o ṣe rí tòní yìí introduction ìfáàrà òun la pè é series 1 ó ń bọ̀ ṣé mo sọ wípé ogúnlọ́gọ̀ èdè àyàn òun ni mo fẹ́ mú wá fún yín ẹ gbọ́ wọ́nìwọ̀nì ẹ̀yẹn ṣá máa tẹ̀lé wa ẹ fọ́lọ̀ ẹ̀ bó jẹ́ lórí Facebook bó jẹ́ lórí Instagram bó jẹ́ TikTok tó bá tẹ̀ wá jẹ́ orí YouTube oh my God ó ti pọ̀ ń bẹ̀ jù ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ èdè àyàn tó wà fún ìbániwí èdè àyàn tó wà fún ìtanilólobó eléyìí tó wà fún ìtini gbọ̀ngbọ̀n eléyìí tó wà fún ìwúyè eléyìí tá à ń lù níbi ìkómọjáde eléyìí tá à ń lù níbi ìgbéyàwó ṣíṣe ìsìnkú àgbà ńkọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni èdè àyàn ṣe wà gbogbo ẹ̀ ni màá ń yànnàná ẹ̀ fún yín ẹ̀yẹn ṣá máa tẹ̀lé wa ẹ máa fọ́lọ̀ wa ṣe ẹ̀ tí ì fọ́lọ̀ ó yẹ lọ fọ́lọ̀ lónìí ẹ máa bá wa bọ̀ bẹ́ẹ̀ ni yóò rí